Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Àṣẹ kò lè bá àdídá, kò lè bá àdájú. Ọ̀gbọ̀dá rẹ̀ rí mi. Bàbá bá rẹ̀ òkè lálẹ́ òkú. Orúkọ náà ni nǹkan bá lálẹ́ o. Kábíyèsí o, àlá mi. Àdúrà kan tí mo gbà fún Adéyẹmí mi. Kò gbé kò tọ́ kò gbọ́ mú wà. Ìlú Ọ̀yọ́ má bàjẹ́ jù. Àdúrà kan tí mo gbà fún Adéyẹmí. Ìlú Ọ̀yọ́ má bàjẹ́ jù. Ẹ̀yin ìjọba sùn, ó lè jẹ́ ká jọ nínú ẹ̀yìn. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.